ọmọ lọ́jọ́ ìbí òwe ọmọ lọ́jọ́ ìbí òwa ọmọ lọ́jọ́ ìbí òwe ọmọ lọ́jọ́ ìbí òwa Adéyẹmí bọ́ síta wá jíjó ọmọ lọ́jọ́ ìbí ọmọ lọ́jọ́ ìbí òwe ọmọ lọ́jọ́ ìbí òwa ọmọ lọ́jọ́ ìbí òwe ọmọ lọ́jọ́ ìbí òwa Adéyẹmí bọ́ síta wá jíjó ọmọ lọ́jọ́ ìbí Adéyẹmí ijó ijó ọmọ lọ́jọ́ ìbí ijó ijó Adéyẹmí ijó ijó ọmọ lọ́jọ́ ìbí òwe ọmọ lọ́jọ́ ìbí òwa ọmọ lọ́jọ́ ìbí òwe ọmọ lọ́jọ́ ìbí òwa Adéyẹmí bọ́ síta wá jíjó ọmọ lọ́jọ́ ìbí ọmọ lọ́jọ́ ìbí òwe ọmọ lọ́jọ́ ìbí òwa Adéyẹmí bọ́ síta wá jíjó ọmọ lọ́jọ́ ìbí. Níbàdàn ti yán owó náà fi ṣayẹyẹ. Níbàdàn ti yán owó lẹ̀ fi ṣayẹyẹ ẹni tí ó lówó kò lè gbé Ìbàdàn o. Níbàdàn ti yán owó lẹ̀ fi ṣayẹyẹ ẹni tí ó lówó kò lè gbé Ìbàdàn o. Níbàdàn ti yán owó lẹ̀ fi ṣayẹyẹ. Níbàdàn ti yán owó lẹ̀ fi ṣayẹyẹ. Níbàdàn ti yán owó lẹ̀ fi ṣayẹyẹ ẹni tí ó lówó kò lè gbé Ìbàdàn o. Níbàdàn ti yán owó lẹ̀ fi ṣayẹyẹ. Bóyá ẹ bá gbọ́ mọ̀ kì látíláti látíláti ẹ bá gbọ́ mọ̀ kì látíláti látíláti ẹ bá gbọ́ mọ̀ kì látíláti látíláti ẹ bá gbọ́ mọ̀ kì látíláti látíláti. Ọláyẹmí ọmọ Ẹlẹ́dùmarè orí mi àfiré ìbà ni wọ́n fọjọ́ oníjú ààrẹ mi dọ̀la ọba akọ́dá o mọ̀rímọ̀rí ayé ọba àjírònú kan ní tòdò tẹ̀rùn ìfàlà tó sọlẹ̀ ayé rò wọ́n jùbà rẹ̀ kí n tó mọ̀ ń lọ ìbà gbogbo ẹni tó ti kọ́kọ́ pèdè kí n tó mọ̀ ń pèdè Ọláyẹmí mo rí ìbà síwájú orí mi àfiré ẹ pé torí ìta ni mo ṣe kọlù kọrin wá sí gbàgede Adéyẹmí o ọmọ abọ́dúnrìn àsòyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe ìwòyí àmọ́dún ìbálẹ̀ rẹ̀ lẹ́nu kórìíjà ògbó bí olùgbò ti ń gbó òní ti ṣe òní ju ìsọ̀fẹ́ ayé lágbọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá àfijọ́ oníkọlù tó pọ́jú lọ́wọ́ gold matter ti gbogbo Dubai o ní dẹ́ra ni mò ń pè rí lọ́wọ́lọ́wọ́ o Adéyẹmí mọ̀ ń jẹ́ mi ní gbèjègbèjọ ìwọ gangan ní kíké sí lọ́wọ́ ọmọ pásítọ̀ àti pásítọ̀ Mrs. Abọ́dúnrìn ìgbádùn ọdún kan ni kò sọmọ fáwọn òbí ẹ̀ dalẹ̀ èèyàn bí èèyàn lọ́rọ̀ mi sí ọ ó ní kí n pẹ́ kí o gbọ́ kí o pẹ́ kí o tọ́ ó ní kí n pẹ́ kó o fọwọ́ pawú ó ní kí n pẹ́ kó o fèrègì jóbi ó ní kí n pẹ́ ò ní tẹnugbó bí ọwọ́ láti Ẹlẹ́dùmarè ó ní kí n pẹ́ kó o máa bẹ̀ bí ẹni bẹ̀tù àtẹ́lẹsẹ̀ abẹ́ náwó owó bàbá Samuel bó ti wá wù kó o pẹ́ láyé tó o ní fọwọ́ rẹ̀ gbọ́mọ tó bí sí láti Ẹlẹ́dùmarè Adéyẹmí o gold merchant tó gbójú lọ́wọ́ alájà rí pé o tèmi tó pẹ́ tán fi ká ló rán mi sí ọ bẹ́ẹ̀ bá fẹ́ ra góòlù tó gbójú lọ́wọ́
ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ọmọ adóòdò ọ̀tá ọmọ Àwórì ló ní kí n bá ọ dẹ́lu bàbá tiẹ̀ gẹ́gẹ́ ilé ọmọ olúyọlé ọmọ àjòrósùn ọmọ agbọ́sásá ogun mọ̀mọ́ sẹ́ ọmọ agbọ́yàyọ̀ ogun mọ̀mọ́ ìyá Ìbàdàn sánilé bàbá rẹ̀ Ìbàdàn kan ìbánisọ̀rẹ́ ẹ̀gbọ́n ni lọ sójú ogun ìjàgbóró lárùn Ìbàdàn ìlú Òjò ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìlú Ìbíkúnlé ìlú Ẹ̀fúnṣẹ̀ tán àníwúrà ìlú Ògúnmọ́lá olójògbò kẹrin lójú ogun ẹ̀yìn gẹ́gẹ́ lọ́mọ wọn ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ògúnmọ́lá tẹ́ẹ̀rí ó ti tó kòkó sáré àgbàlá Ògúnmọ́lá tẹ́ẹ̀rí ó jókòó bàbá ẹlòmíì lọ wọ́n máa rọ́lú ọwọ́ ẹkún di mẹ́fà ló pín lé kí ní ṣe tóbìnrin ò máa wọ pàkàdé mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣe tóbìnrin ò máa wọ ẹ̀wù kù méjì ìran bàbá yín ló ń gbogbogbò òní yóò jó ọ̀la yóò jó ọ̀tún yóò jó òsì yóò jó òjò láàárọ̀ mi wẹ̀ nílẹ̀ àròlù ọmọ àríkẹ́yàn gbọ́ngàn o ike mi ò jọ̀tọ̀ yẹ má ṣe gbé mi fọ́yà kọ̀nàpọ̀ ẹ̀yìn mi ò jọ̀tọ̀ òòṣà ẹ má ṣe gbé mi fọ́ òòṣà òkè kúkúrú ni bàbá yín ti ń bọ sábà rí ìgbóṣù ni bàbá yín ti ń bológun àgùntàn dúdú ni bàbá yín fi ń bọ sábà rí ewúrẹ́ dúdú ni bàbá yín fi ń bológun bó bá dijọ́ ogun ẹ̀rọ ni sólógun bó bá dijọ́ ìjà ẹ̀rọ ni sálásàbà rí òkun òkèrè alásàbà rí ó ti ní kọjá ọmọ àjàgbéyọ̀ ọmọ fi karahun fọ́rí hùn Ìbàdàn májà tó fi mára wájú lẹ́rú ọmọ àjòrósùn ibi ogun ti bẹ̀rẹ̀ lápẹ̀ níbẹ̀rẹ̀ nìbàdàn béèyàn bá bá yín délé Olúgbò òde kò ní mú mi elégún ará Àgòdì ló lomi àfúrúrú ará Pápá ló lomi àkúdọ̀ọ̀sà ará Ayẹyẹ wọn lódò kankan tí wọ́n mú gẹ́gẹ́ lómi tiwọn béèyàn bá bá yín náà jàdùpẹ̀ kò ní mú mi ará oko tó rárá lùbọ̀sà lomi ará oko òjò sọ̀rọ̀ lomi àwọn àgbẹ̀ méjì lomi ọ̀kún o méjì lomi àánú ará Aláfẹ́ wọn ló lomi dúdú o ará Aláìpọ̀ ló lomi pupa òpupa lomi gbogbo Ìbàdàn àtẹ̀yí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe alájà Táófíkà lónìí o kó dàgbà kó tálágbádà alájà Táófíkà o lónìí gbọ́n fèyí kí ọ ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ bí wọ́n bá wá níta ní kọrẹ́hù iṣẹ́ ọ létí